àfà àwa torí poverty àti ohun tá jẹ tá mú yìí àwa àfà wa ló ń ṣe ẹgbẹ́ àwa ẹ̀mí àgbà ẹ̀mí kékeré ẹgbẹ́ ẹ̀mí àwa ń sin àlùjẹ̀nú ní ohun tọ́lọ́run dìídì gbé wa lé lékè wípé wọ́n là kọ́díkà rẹ́múná bẹ́ni Adam ẹ wà rí wọ́n wọ ẹ̀gẹ́ àkàrà gíní gbogbo ẹ̀ ṣóhun lẹ́fẹ́ fi jábọ̀ wájú Ọlọ́run wá sí kejì inú gbogbo ẹ̀yin bàbá wa yìí náà ẹ mọ orú ilé kéwú tẹ́ mọ́ àwọn ọmọ yín lọ ọmọ mi ẹ sọ pé kó lọ kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni kẹ́ ẹ tó mọ̀ àlùjànnú ni yóò mẹ́sìn kò síhun tí èṣù ń fún ni tí èyí padà gbà lọ́wọ́ yẹ̀gbẹ̀yìn o gbogbo ẹni bá ń rẹ̀ nílé ni tó bá jẹ́ owó ètò ni lọ́lọ́run ti yànda rẹ̀ fún Ọlọ́run lónìí àmọ́ Ọlọ́run dẹ́ páńpẹ́ ni tó bá fi lè kó síbẹ̀ ó sunkún gbẹ̀yìn ayé rẹ̀ ni gbogbo ẹni bá ti wọ orú ẹ lọ jáde ẹwọ́ wo ni Ọlọ́run lọ orí múbàrí náà láti bára wa sọ mo tàn mọ́ kó jẹ́nu ọdún yìí nígbà tọ́rọ̀ ó ganu sí kò ganu sí ti ń lọ tẹ́ bá gbàgbé lọ́jọ́ náà mo wá ń sọ fún wa wípé gbogbo bí táwọn àfáà ń lọ ń kọ́ lèmi lọ o ẹ gbọ́ ibi tó ní kálukú náà lọ ní pé yí olórin mo fẹ́ dárúkọ tí ò bá apologize láàrin ọjọ́ méje tí ò bá ṣe kìníkan tí ò bá ṣe gbá tí ò bá ṣàwò ni wọ́n ń sọ fún wa lọ́jọ́ náà tẹ́ bá gbàgbé o wọ́n ń sọ fún wa wípé gbogbo tírẹ́ẹ̀tì tó ní kálukú ń ṣe kò jọ wa nẹ́bí fún ẹni tó bá wọn jímẹ̀ lọ́jọ́ náà wọ́n sọ fún wa wípé àwọn ò ṣe lo ẹ̀kọ́ tá nẹ́bí lò pẹ̀lú káàbù Zuhair bó ti bú ànẹ́bì tó bó ti ṣe gbogbo ẹ̀tọ́ ìgbà tó déwájú ànẹ́bì tó tún yíhun padà tó bẹ̀rẹ̀ sí ní kí tó bẹ̀rẹ̀ sí ní yín àbá àtà ànẹ́bì bọ́ báyìí ànẹ́bì tó wọ̀ ó bọ́ lẹ́yìn ó sì wọ̀ fún sọ fún wa lọ́jọ́ náà mo sọ wípé ẹni yìí ìsìláàmù rẹ̀ tẹ́ ẹ bá gbàgbé o bí mo ti ń sọ fún wa lọ́jọ́ náà nu mo ní ìsìláàmù rẹ̀ ní kélẹ̀gì a rí pẹ̀lú àwọn oní ẹ̀sìn ìbílẹ̀ a rí pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì a rí pẹ̀lú àwọn àfáà sì wà lára rẹ̀ tí wọ́n pọ̀ tí èṣe yẹ ọ̀kan tí èṣe méjì àmọ́ níbi ìjẹkújẹ tí ò sẹ́ni tó lè lanu sọ fún wípé ẹ dákun kí ló fẹ́ fún yín gbogbo ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run lè jogún ẹ̀ fáfá kan àmọ́ ohun tí ń bẹ lọ́dọ̀ tí yín tí ò bá wá kò lè rí èèyàn máa ń jókòó jẹ́jẹ́ tọ́lọ́run àṣàánú èèyàn ṣe èèyàn kọ́kọ́ dé sọ̀ ní fi ń tà ní dá mi lóhùn mo mọṣẹ́ jù sóhùn lèèyàn fi ń lówó ni gbogbo ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni Ọlọ́run lè ṣe fẹ́ dá àmọ́ èyí tí ń bẹ lọ́dọ̀ tí yín tó jẹ́ Al-Kùránì òun ẹ̀ṣà èèyàn lọ́lọ́run máa ń gbé fún kìí ṣe wọn dọ̀rùkú èèyàn ẹ wá jẹjẹkújẹ fa ààrẹ ni tó lè sọ fún mùsùlùmí èsè bọ̀ mùsùlùmí èmú kan mi mo sọ fún wa lọ́jọ́ náà èyí tó yẹ ká fi ṣe wá sí èpè lóníkálukú ń ṣẹ́ mo tẹ̀mọ́ ẹ pọ́sẹ̀ ta lò lọ yìí wá sí wá fojú ara rẹ̀ hàn ó wà ní òun ó bona fide member sẹ̀lẹ̀ lòun kódà òun kọ́ tọ́ọ̀tì mo tá ń sọ fún wa nù àkọ́kọ́ ń tọ́lọ̀ ní kéèyàn fi pèèyàn sínú ẹ̀sìn id'u ila sabili rabbika bil hikma wal maw'izati al hasana gbogbo ẹni bá ń pèèyàn sẹ́sìn tí ò bá sí wisdom tó bá jẹ́ wáàsí kan ni ó fẹ́ pọ̀ lórí ẹbí yín sẹ́sìn dádì kọ́tọ̀kọ́tọ̀ lẹ́ ń ṣe o dáadáa lẹ́ ń ṣe ẹ̀jí láàárọ̀ ìgò sinapu lẹ́kọ́ wá gbé síwájú já náà mẹ́lẹ̀ lọ ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ni tó mẹ́ gbé kò ní fẹ́ gbọ́n tọ́lọ̀ ń wí mọ́ lókọ̀ọ́kọ́ àbórí ìyá rẹ̀ dàrú ṣùmọ́nù ibi ìkọlà wà tó fẹ́ yà rẹ̀ wọlé ó kọ́kọ́ lò láákàyè ni àmẹ́ni tó rí tó gbégó sinapu mọ́ gbogbo dádì ẹ káàárọ̀ ẹ mọ́ mú tó gò mélòó sá ọjọ́ tọ́lọ̀ máa ní àmú nǹkan abámúgbó tó ìgò mẹ́ta díẹ̀díẹ̀ náà dẹ̀ wá ní Islam wá gbọ́ tí o ẹ bá sọ di bí ìgò kan ẹ sọ di bí ìgò kan dádì bọ́lọ̀ bá ti fi yín rọ̀ yín lọ́rùn àti fílẹ̀ náà yóò ṣe kíni yóò rọrùn
tó mọ̀ wípé tó bá fẹ́ ka áyà lẹ́yìn ìgbà wọn yóò ṣe kíni yóò gbọ́ àmọ́ o ti kọ́kọ́ pè lé lérí ibú òun gan yóò ṣe pè fún ọ nǹkan tá à ń sọ fún wa nù ní wípé a ní strategy láwọn tá à ń jẹ́ mùsùlùmí òun ló fà á tí gbogbo àwọn ọmọ wa fi dá látẹwọ́ àwa wá ń direct mẹ́sẹ́ẹ̀jì yìí báyìí fún aláàjì náà torí ẹni bá lè ní òun ń ṣe ẹ̀sìn míì mọ̀tádù ni ó ti ṣẹ́rí kúrò ní Islam ìyàtọ̀ wà wípé àárín ìwà àtọlọ́run kò sẹ́ni tó mọ̀ ṣé ń tẹ̀lé mi àmọ́ ohun tó ti lè wí jáde yìí kunna nahkum bid-dawāhir ohun tá a bá rí lára rẹ̀ láàmà fi dájọ́ wallahu yatawalla as-sarā'ir àmọ́ láàrin ẹ̀dá bá yà àtọlọ́run rẹ̀ Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ àti wọ́n tó ń ṣe nǹkan nì láàrin ìwà àtọlọ́run àwa ń wí fún wá sí rèé ń bẹnu wa náà o Ọlọ́run polongo ti ẹni o bá a ti ń ṣe kú là ń ṣe yẹ ò gbọ́dọ̀ yà wá lẹ́nu bàtà rí ìmáàmù mọ́sálásí Central Mosque tó ló ń gbàgbára nítorí ó fẹ́ di ìmáàmù wọ́n wá fún ọmọ jẹ̀mú kó má wẹ̀ jánẹ́bà ó wá kírun 20 ọdún kò wẹ̀ jánẹ́bà àwọn èèyàn sì ń kírun lẹ́yìn ibo ló fẹ́ gbégbá wájú Ọlọ́run kí ló fẹ́ sọ wájú Ọlọ́run àwọn ń sọ fún aláàjì ọ̀hún àwọn ò nídìí láti lẹ́yìn àwọn nǹkan tó ń dádájọ́ wípé Ànábì ní ẹni tó bá ti sẹ́rí pé kúrò ní ẹ̀sìn kí wọ́n pa àdísì rẹ̀ wà ẹ má ṣe àmẹ́mí sọ fún yín wípé àdísì ń kò fẹ́ tẹ̀ níbẹ̀ ọjọ́ 5 sọ́jọ́ 6 ní ọlọ́mọ nǹkan tí máa ń ṣapẹ́pẹ́ báyìí assignment ni mo fún mi ní àyà kẹpẹrẹ nínú Al-Qur'an tó sọ pé ẹni bá bú Ọlọ́run àbẹ́ni bá bú Ànábì kí wọ́n pa a sì ṣe òfin yẹn sínú ìsìláàmù lẹ́nu bàtà bá pa wọ́n ìgbà wo ni wọ́n fẹ́ ronú pìwàdà tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ fún mi ní àdísì kan gbogbo àdísì tó fẹ́ lọ gbẹ́sẹ̀ lé mo ti dúró dè wọ́n bẹ́ẹ̀ mo sì sọ àdísì yóò lálàáfíà áyà kan àbí àdísì kan tá Ànábì sọ wípé ẹni tó bá ti bú Ọlọ́run tó bá ti ṣe kíní kan pa kìí ṣe fíkírà Islam o ẹ má bá wọn gbà o òun làwọn Boko Haram gbà ní gbogbo ìlú di wàhálà yìí o ẹni bá mẹ́sẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ń sọ ó yẹ kí wọ́n pa ní tó bá jẹ́ pé ìlú tí ṣẹ̀ríà wà áyà ni mò ń kà yí pé wa man yartadid minkum an dinihi fayamut ẹni bá gbẹ́sẹ̀ kúrò ní ẹ̀sìn tó wá kú lórí ẹ̀ wa huwa kafirun Ọlọ́run ní kèfèrí ni o Ọlọ́run ò ní ẹ lọ pa o ó kúrò ní ẹ̀sìn ó wá fi lòsẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ títí tó fi ṣe kíní tó fi jáde láyé Ọlọ́run ní kèfèrí ni fa ulaika habitat a'maluhum fid dunya wal akhirah Ọlọ́run ni wọ́n bàṣẹ wọn jẹ́ láyé wọ́n bàjẹ́ láti kìyàmẹ́nu alájì gbàtẹ́ wálé ní ṣọ́ọ̀ṣì bona fide member ní gbogbo òun tẹ́ kí ìyẹ́ ti wá bàjẹ́ àti wọ́n náà o mẹ́nu ara rẹ̀ ó ti bàjẹ́ gbogbo zaka rẹ̀ kò wúlò mẹ́bẹ̀hùn a ń pè yín ìsìláàmù ò nídìí kéèyàn lú Ọlọ́run dídì sọ fún ẹmẹ́kùnrin ní pé ya ayyuhal ladhina amanu udkhulu fi silmi kaffa wa la tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin bí yóò bá wọnú ìsìláàmù yẹn máa dúró tán mẹ́tùmẹ́ mẹ́gbẹ̀ kò síun tẹ́dá kan lè ṣe bọ́ọ̀lọ́hùn bá ṣe àkọ́kọ́ nù ẹlẹ́kejì kásáré yanjú òun náà èyí tó tẹ̀ jẹ́ àgbákòjù ń bẹ̀ ni wípé àwọn tí wọ́n ń polongo òun àwọn àfáà ni àwọn àfáà wá jáde àwọn àfáà wá dẹni tí ń sin ẹ̀mí wọn lè sin Ọlọ́run mọ́ wọ́n sọ pé àwọn ará ọ̀há ni gbogbo aná là ń rí lórí Facebook kéèyàn ní àlùjànnú lókù tó wọ́n sìn àfáà tó sì kéwú ó jáde lé kéwú yóò máa panilẹ́kún báhùn Al-Qur'ani sì sọ fún wa náà Al-Qur'ani bá a'udhu billahi minash shaitanir rajim ma kana li basharin an yu'tiya Allahu al-kitaba Ọlọ́run ní kò tọ́ fún ẹ̀dá kan lẹ́yìn bàtà fún yín Al-Qur'ani yìí o wal hukma ta fún yín ní wisdom òye ta sì fún yín lófin hukma òfin
wan nubuwa tá fún yín láwọn ànábì Ọlọ́run kílẹ̀ tún wá sá ànábì ò tó wá ni summa yaqulu linnasi kunu ibadan li min dunillah kí ẹni bẹ́ẹ̀ tó wá máa sọ pé èmi ni ṣéwù ní kẹ wá sìn ẹ má sìn lọ́hun mọ́ walakin kúnù rabbaniyin ẹgbọ́n tọ́lọ́run sọ Ọlọ́run lóhun ní ká sìn Ọlọ́run lèyàn máa ń sìn ní mùsùlùmí máa ń sìn bima kuntum tuallimuna alkitaba wa bima kuntum tadrusun ṣé ohun tálùkù yá ni wí fún alátọjọ́ ò tí yé wa ni àfà àwa torí poverty àti ohun tá jẹ tá mú yìí àwa àfà wa lọ ń ṣe ẹgbẹ́ àwa ẹ̀mí àgbà ẹ̀mí kékeré ẹgbẹ́ ẹ̀mí àwa ń sin àlùjẹ̀nú ní tọ́lọ́run dìídì gbé wa lé ilékè wípé wala qad karramna bani Adam ẹ wà rí wọ́n wọ ẹ̀gẹ́ àkàrà gíní gbogbo ẹ̀ ṣóhun lẹ́fẹ́ fi jábọ̀ wájú Ọlọ́run wá sí kejì inú gbogbo ẹ̀yin bàbá wa yìí náà ẹ mọ orú ilé kéwú tẹ́ mọ́ àwọn ọmọ yín lọ ọmọ mi ẹ sọ pé kó lọ kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni kẹ́ ẹ tó mọ̀ àlùjànnú ni yóò mẹ́sìn kò síhun tí èṣù ń fún ni tí èyí padà gbà lọ́wọ́ yẹ̀gbẹ̀yìn o gbogbo ẹni bá ń rẹ̀ nílé ni tó bá jẹ́ owó ètò ní lọ́lọ́run ti yàn dá rẹ̀ fún Ọlọ́run lónìí àmọ́ Ọlọ́run dẹ́ páńpẹ́ ni tó bá fi lè kó síbẹ̀ ó sunkún gbẹ̀yìn ayé rẹ̀ ni gbogbo ẹni bá ti wọ orú ẹ̀ ẹ lọ jáde ẹ wọ́n wo ni Ọlọ́run lọ má bẹ̀rù jáde ń bẹ̀ kò sí èrè ń bí ká gbádùn láyé ìka lọ sunkún lọ́dọ̀ Ọlọ́run o mo wí tèmi o ẹ̀kọ́ wo ló wà láyé tó jẹ́ tuntun ló fi fà á tó fi jẹ́ pé àwọn òyìnbó gan wọ́n a máa pè nǹkan kan ní discovery torí ọ̀pọ̀lọpọ̀ ó fẹ́ dàrú kìí ṣe sin ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ló ní o mẹ́sìn màláíkà ẹ̀kọ́ ló ní o mẹ́sìn àlùjànnú ẹ̀kọ́ wo ọbáwà yóò lọ léèwé ni ó ní tí wọ́n pè ní hypothesis ó ní tí wọ́n pè ní theory hypothesis tí n bá jẹ́ scientist tí mo rí nkẹ́kẹ́ tí mo wá sọ pé mo pẹ̀lẹ́ ipò mélè ó fún mi result báyìí tí n bá lọ tébù ẹ̀ fún àwọn scientist ẹgbẹ́ mi lásìkò tí ń bẹ lọ́dọ̀ mi tí mo rí result ń hypothesis ni tí gbogbo wọn ò tí confirm rẹ̀ káwọn náà ṣe bẹ́ẹ̀ ó fún wọn result yẹn kí wọ́n mọ̀ yí pé òótọ́ rèé ọjọ́ tí gbogbo wọn bá confirm rẹ̀ ó di theory nu àwa gbé ẹ̀sìn dé kéèyàn máa sọ wípé Ọlọ́run kọ́ là ń kírun fún àwọn ẹ̀mí kan là ń kírun fún ẹ wo ọ̀rọ̀ kèfèrí tá a sì rádìísì tá Ànábì sọ fún wa pé tá a bá ń kírun fúnra ara Ọlọ́run ló sọ pé qasamtu salata bayni wa bayna abdi nasfayn Ọlọ́run ni mo pín ìrun láàrin èmi àtàwọn ẹrú mi mo pín sí méjì wa iza qala alhamdulillahi rabbil alamin tí a bá fi lè lanu lórí èrò báyìí ta ní alhamdulillahi rabbil alamin wa qala Allahu ta'ala lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run máa dá wa lóhùn wípé hamidani abdi ẹrú mi dúpẹ́ lọ́wọ́ mi wa iza qala arrahman arrahim tá a bá sọ pé arrahman arrahim Ọlọ́run ó tún ní asna alayya abdi ẹrú mi tún yìn mí ó bàbàrà ni tá a bá sọ pé maliki yawmiddin Ọlọ́run ní majjadani abdi ẹrú mi bàbàrà mi ó gbé mi tóbi tá a bá sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ la mẹ́sìn ọ̀dọ̀ rẹ láti máa wá ràn lọ́wọ́ Ọlọ́run ó sọ wípé haza bayni wa bayna abdi wa li abdi ma sa'ala so ó ti gbà ìpè mi lọ́sìn ó ti gbà ìpè mi ni mo yìnrìn lọ́wọ́lọ́wọ́ tọ̀ àárín èmi àti ẹni yìí ń wà gbogbo tó bá wá bí mi ṣe ẹ wo bọ́lọ́run ti ń dá wa lóhùn lórí ìrun àdíìsì rẹ̀ òkè sọ̀rọ̀ ọgbọ́n orí o tabani ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín Ọlọ́run wa ní haza laka èyí tó wá wí ìwọ ló ní èyí tó ń wí pé kí n fi ọmọ náà ojú ọ̀nà tó tọ́ gbogbo tó wá bèèrè nì èmi Ọlọ́run ṣe fún ọ Ọlọ́run là ń kírun fún má jẹ́ kẹ́dà kan tọ́ ọ Al-Qur'ani kan ló ń sọ̀rọ̀ ẹ̀mí kan ló ń sọ̀rọ̀ ní Al-Qur'ani ọ̀rọ̀ aláìnílàákàyè ni o
ẹ má jẹ́ kí ṣẹ́rí owó wàláhì kó fi orí ọmọ gún ọṣẹ kó ṣe gbogbo ẹ̀, ẹni tọ́lọ́run ò bá owó mẹ́kò ní ẹ sáré wọn bá ẹ má bọ̀ ọ̀la àwọn mẹ́jẹ́, ẹ má bọ̀ ọ̀la ara yín jẹ́. Nàìjíríà náà là ń lò yìí, bí gbogbo wa ṣe jẹ ta ló lè fọwọ́ sọ̀yà ibẹ̀ ọgbọ́n mi ni mo fi ń jẹun, àwọn náà èlò la ní lákàùntì à ń jẹun látọdún ìsákú. Ìtumọ̀ rẹ̀ ní pé ọjọ́ tọ́lọ́run ó bá dé náà ànímọ̀ yóò kọ̀ wọ́n ayé ẹnì kankan náà ni. Mọ́ sáré ìsákúsàmọ́ ó wẹ ọṣẹ gbogbo orí funfun, ẹlòmí ó sọ̀rọ̀ báyìí ó ti jẹjẹkújẹ àṣejẹ ẹnu mẹ́bù ní. ادوروا طلعوا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أقول قولي هذا أستغفر الله لي ولكم وأتوب إليه. قوموا إلى صلاتكم.